Ẹ̀yin èèyàn, Iyabo Ojo ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún Lizzy Anjorin lórí ọ̀rọ̀ producer àti executive producer tó sọ nípa fíìmù rẹ̀ Return of Arinzo. Ẹ mọ̀ pé òṣèré ilẹ̀ wa tó ń talé talẹ̀ taṣọ tó tún ta góòdù tí òun àti Iyabo Ojo ìfẹ́ rí mi ara wọn látàn yìí jáde ṣáájú tó sì ṣàlàyé pé Iyabo Ojo kọ́ ló kówó kalẹ̀ tó fi ya fíìmù rẹ̀ tó wà ní sinimá báyìí yẹn Return of Arinzo. Ní Iyabo Ojo ò lówó lọ́wọ́ tó báwọn èèyàn ṣe ń wò ó. Yèémẹ̀sọ ní gbogbo fíìmù tóun gbé jáde pátápátá pé òun lòún kówó rẹ̀ kalẹ̀ nítorí pé òun ò ní láti ṣàgbé kóun tó ya fíìmù. Yóò Iyabo Ojo ti jáde tó sì fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ rẹ̀. Ẹ ló tún rọ̀ pé kó máa sọ àwọn oríṣiríṣi nǹkan nípa fíìmù òun káwọn èèyàn lè lọ bá òun wò ó. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu Iyabo Ojo fúnra rẹ̀. Liz Oshegun, thank you so much for promoting the return of Arinzo. It's still showing in all cinemas. Oshegun ni mo dúpẹ́. But mo rí ẹ tó gbé picture mi sórí page ẹ, Instagram page, mo dé lọ comment síbẹ̀ torí picture mi ló gbé síbẹ̀. Orin tó kọ wá fi sí yẹn ni kò yé mi. Ṣé o ti ń get it twisted? Ṣé mi àti ẹ jọra ni? Because orin yẹn ìwọ ló lọ sí Ìdúmọ̀tà náà. So why tó ṣe wá jẹ́ pé orin yẹn ló wá gbé sí orí picture tèmi? That's identity theft. Me they like láti máa report page yẹn. Ló gbé picture mi sórí page ẹ. Tí bá dé report ẹ̀ sí ọmọ àdàkùn gbé mi ò nice. Identity theft yẹn máa ṣe bẹ́ẹ̀. Jẹ́ kó lúkàlùkù ju orúkọ fádà ẹ̀. Ìwọ ló lọ sí Ìdúmọ̀tà. Àbó ti gbàgbé. Mo kàn ní wá rán ilé tí ni o. But ó ṣe. Ìyá túbọ̀ máa olówó mi lọ. Àwọn picture mi àti tàwọn ọmọ mi tó lóun mú kiri náà ó ṣe. Bá máa mú kiri kó máa bá mi ṣàdúrà. Ó ti ẹ̀ ń sìn. Torí èpè ẹ̀ àdúrà ló jẹ́ fún mi. Àdúrà náà ló dẹ̀ ṣe jẹ́ fún mi. You don't understand. Ó ṣe. The return of Arinzo is still showing. Màá bá mi sọ fáwọn èèyàn kó má lọ wò ó so that wá lè lọ wò ó. Graduate ni ẹ̀ náà. Àbí? Dr. Lizzy Anjorin kọ́ ló ń jẹ́. So, okay. O mọ̀ pé nǹkan kan wà tó máa ń pè ní producer. Then nǹkan kan wà tó máa ń pè ní executive producer. You don't know there's a difference between being a producer and an executive. Okay. The owner of a movie is a producer. A producer can also be an executive producer and can have co-executive producers based on the magnitude of the movie. The Return of Arinzo Kiri. It's a lot of millions. A lot. So yes, I have co-executive producer. What's the evidence? The owner of the movie is the producer. So First Bridge Production will need the Return of Arinzo. Return of Arinzo Kiri. Ulano. Adurero àti kúrò tá kó lọ Tanzania, a kó lọ Ghana, a tún padà s'Èkó. Owó tá ná fún the Return of Arinzo tó bá mọ̀. Ó tó kéèyàn ra ilé sí Lẹ́kì, ilé gidi ni o, tó ń ṣe kékeré o. Nígbà tá a jalè, tá a dẹ̀ mú nǹkan míì mọ́ṣẹ́ tá à ń ṣe. Tí wọ́n bá fẹ́ yarú iṣẹ́ bẹ́ẹ̀ yẹn, èèyàn máa need co-executives. A jalè, but ó ṣe. Ó ṣe. Thank you for the promotion. So there's producer, there's executive producer, there's line producer, there's different stages. Cinema movie is not eré DVD tá à ń ṣe, eré CD àti DVD tá à ń ṣe láyé ìgbà yẹn. Cinema movie is not YouTube movie. Mo kàn ní kí n wá láyé ẹ díẹ̀. Ó ti yé ẹ. Then yé jàpòrò. Má fún rẹ ní sinmi. Má fún rẹ ní sinmi. Má fún rẹ ní sinmi. It's very needed. It's very important, my darling. But yes, bàbá mi polówó. Then why do she delete comments me now? Ó lo picture mi mo dẹ̀ fi comment lẹ̀ síbẹ̀. Ó dẹ̀ lọ delete ẹni ò like ẹ o. Tó bá ti gbé picture mi tí bá fi comment síbẹ̀, má má delete fi lẹ̀ síbẹ̀.
tó bá dẹ̀ ti mọ̀ pé ó fẹ́ kí comment mi máa wà ń bẹ̀ tẹ̀ wáyé tó ṣe gbé picture mi síbẹ̀ bó ṣe mọ̀ kó tó ṣẹlẹ̀ kò sí distractions ṣe máa ní ìdẹ́kù bá polówó so that àwa lè rí nǹkan fi ṣe content ó ti yẹn sìn jọ nítorí Ọlọ́run a ṣe fẹ́ ṣe premier ní London a máa ṣe l'Amẹ́ríkà a máa ṣe ní Canada a máa ṣe ní Europe a máa ṣe káàkiri the return of Arinzo ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí baby girl èjò ẹ bá mi sọ fún wọn pé ẹ má lọ wo the return of Arinzo so that wà lọ wò ó ti yé ẹ bí ọ̀tá mi ṣe pé so that àwọn tèmi àtún bínú pé èjò gbogbo ẹni kẹ́ máa ṣe fún mi jù ẹ mọ̀ pé jù mí lọ gbogbo nǹkan láyé ilẹ̀ fi jù mí lọ mo dẹ̀ ti gbà fún yín ó ti yín bẹ́ẹ̀ ẹ ṣe kọ́ ma thank you ma mo dúpẹ́ ma but tí bá post nǹkan sí abẹ́ picture mi lórí page ẹ má delete ẹ mọ́ o ní like ẹ o identity theft yẹn o ìyẹn nìkan ni mo lè fi wojú yín o ẹ ṣe ma ẹ rántí lóògùn yín ma ẹ sùn ma ẹ sinmi ẹ fọkànbalẹ̀ ẹ mú mi tútù ṣe ti bọ́ ẹ ṣe gan ẹ jọ ṣóò yìí tẹ máa ṣe fún wa ẹ jẹ́ kó tó bí 1 billion ẹ 1 trillion ẹ set ring light ẹ but ẹ set ẹ dáadáa ẹ ṣe gan ma mo dúpẹ́ ma Dr. Liz ma ẹ ṣe. So guys ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo ti bá àǹtí mi sọ̀rọ̀ àǹtí Liz mo ti bá wọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ the return of Arinzo ó ṣì ń show ní all cinema ní o everywhere lọ ti ń show ẹ ṣe mà Tanzania náà wọn ní pẹ́ bẹ̀rẹ̀ London wọn ní pẹ́ bẹ̀rẹ̀ Canada wọn ní pẹ́ bẹ̀rẹ̀ America Europe everywhere ẹ jọ̀ọ́ àwọn co-executive wa kọ́lẹ̀ òwú gbà ẹ jọ̀ọ́ ẹ ṣe gan ẹ ṣe mo dúpẹ́. Thank you. ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹnu Iyabo Ojo yìí fún àǹfààní àwọn tí kò gbọ́ ohun tí Lizzy Anjorin sọ ṣáájú àlàyé tó ṣe leléyìí. fíìmù wo ni Iyabo Ojo fún ẹ má gbàgbé wípé fíìmù Arinzo yìí ó ní executive producer means àwọn tó gbé owó sílẹ̀ Iyabo Ojo was not the executive producer of that movie means wípé Iyabo Ojo kọ́ ló ní owó fíìmù Arinzo Iyabo Ojo kọ́ means pé owó ẹ̀kọ́ ló fi ṣe gbogbo production mi owó mi ni mo fi ṣe ogún mi ni mo fi ṣe gbogbo production mi kọ́tàkọ́tà ogún mi ni mo fi ṣe. tọ́ ẹ̀yin èèyàn ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí kí lẹ rí sí ohun tí Iyabo Ojo àti Lizzy Anjorin sọ yìí. má gbàgbé àti bá wa láìkí fídíò yìí tẹ́ ò bá sì tí tẹ̀lé ìkànnì wa ẹ jọ̀wọ́ ẹ bá wa tẹ subscribe button kẹ́ ẹ tó lọ. a ò ní rí un gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Èdùmàrè.